máa gbádùn lọ́wọ́ elédùn márùn. Fújì music keep trending. owó àpèkánukò owó jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn. wọ́n ní kò sẹ́ni tí ò fẹ́ lówó lọ́wọ́ ẹ gbọ́ ta ló ń bówó ṣọ̀tá èmi ò bówó ṣọ̀tá o owó máa bọ̀ wá sí ilé mi o. ẹ jẹ́ kí n máa fi yẹn kí n káàbọ̀ sórí ìkànnì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá tẹ́ mọ̀ ìṣe wa pé tuntun báyìí náà ìlà máa ń gbé káàkiri. alẹ́kásáré ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní o torí pé wọ́n ní eré báyìí náà ni à ń fi ọmọ ayò ṣe. ta ni ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sẹ́ni tí kì í wọkọ̀ bí yóò bá ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ tiẹ̀ gangan yóò sì bọ́ sí títì yóò dá ọkọ̀ dúró yóò sanwó. ẹni tí ò lè wọkọ̀ yóò gọ̀kadà ẹni tí ò lè gọ̀kadà yóò gun kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀bù. kọ́nà bá mi òkè kó jogún mọ́tò ti wà fún wa gangan eléyìí tó máa jẹ́ alálòpẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ṣàrà. ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin fújì eléyìí tó jẹ́ pé ọkọ̀ ńláńlá ni wọ́n ń gùn torí pé tá a bá wo àwọn ọkọ̀ yìí owó wọn pọ̀ púpọ̀ kódà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹlòmíì ó ju owó tó fi kọ́lé lọ. ọlọ́run bá mi òkè dákúndábọ̀ má ṣe ṣe lé ìwọ tèmi àti yín o. wọ́n ní àwọn òǹkọrin fújì eléyìí tó jẹ́ pé wọ́n ń lo ọkọ̀ eléyìí tó jẹ́ pé owó rẹ̀ ó gbé pẹ́ẹ́lí sókè tó jẹ́ pé kì í ṣe kan kì í ṣe méjì. iye ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mélòó ni ọ̀kọ̀ọ̀kan àwọn òǹkọrin fújì ní èèlò ni wọ́n ń ta ọ̀kọ̀ọ̀kan wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ máa bá mi kálọ mẹ́wàá lápè wọ́n àbí ẹ̀jẹ̀ akọ gbé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ẹnì kẹwàá ògbóǹtarìgì òǹkọrin fújì alhaji Muri Alabi Thunder. Muri Thunder ó ní ó ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá torí pé Muri Thunder tẹ̀ ń wò yìí ó ṣòwò ó jèrè ó bóde pàdé tá a bá sọ̀rọ̀ nípa orin fújì eléyìí tó ń kọ fáyé. Muri Alabi Thunder òun náà ó fẹ́ràn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ púpọ̀ ọkọ̀ tó ní ó fẹ́ tó bí 4. ó ní Lexus SUV 330 eléyìí tó jẹ́ pé owó rẹ̀ ó gbé pẹ́ẹ́lí púpọ̀. Muri Thunder ó ní Audi Square 2 27 million naira la gbọ́ pé ó ra ọkọ̀ bọ̀gẹ̀dẹ̀ yìí tó dẹ̀ ń ṣe dáadáa púpọ̀. BMW M3 35 million naira la gbọ́ pé Muri Thunder ẹni ó kó lé ọkọ̀ yìí o eléyìí tó jẹ́ pé ó fi di tiẹ̀ tó sì ń gùn káàkiri. bákan náà ni Muri Thunder ó tún ní Toyota Camry kan tọdún 2020 8 million naira la gbọ́ pé ó rà Muri Alabi Thunder máa jayé ọlọ́ba lọ. Rẹ̀mí Àlùkò olóńbẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ọ̀chàrà eléyìí tó ń ṣe dáadáa ẹni Rẹ̀mí Àlùkò ló fi ń ṣẹ̀ṣẹ̀ rìn o. Rẹ̀mí Àlùkò ó ní Range Rover 2020 model eléyìí tá a gbọ́ pé 40 million naira ẹni ó kólé ọkọ̀ náà lórí tó dẹ̀ fi ń ṣọ̀run àjìjà káàkiri. Mercedes Benz GLE 36 million naira la gbọ́ pé Rẹ̀mí Àlùkò ló ra ọkọ̀ yìí. Toyota Highlander 23 million la gbọ́ pé Rẹ̀mí Àlùkò ló kólé ọkọ̀ náà. Rẹ̀mí Àlùkò ó ń jayé púpọ̀ máa jayé rẹ̀ lọ sọ wájú sí. gbajúgbajà olórin fújì ni o. bákan náà Táyé Adébísí Àkàndé Currency nílé Ìbàdàn àlàyé lágbára rẹ̀ ó gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eléyìí tó jẹ́ pé ó ṣe dáadáa púpọ̀ kódà ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó fún Táyé Currency ní Prado Jeep kan eléyìí tó jẹ́ pé bá a bá ní ká wo iye owó tó ń ta mọ́tò yìí ó tó 45 million naira eléyìí tí Táyé Currency tó gbà lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ẹ̀bùn ńlá gbà ní 45 million naira ìní àgbọ́ pé wọ́n ń ta Prado SUV yìí o 2020 model ni. Táyé Adébísí Àkàndé Currency máa jẹun lọ. bákan náà ìní ó ní mẹ̀sí ọlọ́yẹ kan Mercedes Benz eléyìí tí wọ́n kùn ní ọ̀dà búlù kódà 40 million naira la gbọ́ pé ó kó lé ọkọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ náà ní Táyé Currency ìní ó ń lo ọkọ̀ kan Range Rover ní ọkọ̀ oní tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ kówó lè báyìí 45 million naira ẹni àgbọ́ pé wọ́n ń tà. bákan náà ẹni Táyé Currency ló tún ní Land Cruiser yìí bíi 35 million naira ẹni àgbọ́ pé Táyé Currency ẹni ó fi rà. òkè téńté tábìlì ló wà ó máa jayé ọlọ́ba lọ. gbogbo ẹ̀yin òǹkọrin fújì yìí ẹ̀ ní rí àpadà sí aburú láyé ẹ máa lọ sọ́wájú ni ẹ máa gòkè àgbà ni láṣẹ Ọlọ́run. ẹ já wá sílẹ̀ gbà ká lọ ṣàgbéyẹ̀wò àwọn ọkọ̀ bíi mélòó kan eléyìí tí Alhaji Sefiu Alao Adékúnlé bàbá oko fúnra ẹ̀ eléyìí tí ó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn
Ṣẹ̀fíù Àlàó ó lówó ó lọ́rọ̀ púpọ̀ èèyàn ńlá gbáà ẹni Ṣẹ̀fíù Àlàó ń ló jẹ́ láwùjọ o. Tẹ́ ẹ̀ bá gbàgbé àgbọ̀ nígbà kan tí wọ́n sọ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ó fún Alhaji Ṣẹ̀fíù Àlàó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan eléyìí tó jẹ́ pé ó ń bẹ ní ọwọ́ Ṣẹ̀fíù Àlàó tó fi ń ṣọ̀run àjìjà. Bákan náà Ṣẹ̀fíù Àlàó a gbọ́ pé ó ń lo G-Wagon eléyìí tó jẹ́ pé ó ń ṣe dáadáa. Range Rover Ṣẹ̀fíù Àlàó ó ní. Bákan náà inú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ bọ́ọ̀sì ńlá gbọ̀ọ̀rọ̀ Ṣẹ̀fíù Àlàó ó ń lò eléyìí tó jẹ́ pé ó fi ń kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ sóde eré. Ṣẹ̀fíù Àlàó Adékúnlé àlàyé ńlá gbáà ni nínú àwọn òǹkọrin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlú Ẹ̀gbá ìlú fi ṣẹlẹ̀ o, máa jayé ọlọ́ba lọ Ṣẹ̀fíù Àlàó. Bákan náà ẹnì kẹfà Alhaji Abbas Akande Obesere ni ọmọ rápálá fúnra ẹ̀. Alhaji Abbas Akande Obesere ó ṣe mérìírí o tá a bá sọ̀rọ̀ nípa kéèyàn ní ọkọ̀ ńlá gbàǹgbà ọ̀kan pàtàkì ẹni Obesere jẹ́ nínú àwọn tí wọ́n ń jayé. Ó ra ọkọ̀ ńlá kan gbọ̀rọ̀ eléyìí tá a mọ̀ sí stage truck eléyìí tó jẹ́ pé tó bá gbé sẹ́yìn báyìí wọ́n lè máa kọrin nínú ẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wá jó wọ́n á máa jó ní ọwọ́ iwájú. Stage truck yìí bíi 120 million la gbọ́ pé Alhaji Akande Obesere la gbọ́ pé ó ra ọkọ̀ ńlá gbọ̀rọ̀ náà. Bákan náà ẹni àrímọ̀ ẹni àrígbọ́ yìí pé Alhaji Abbas Akande Obesere ó ní Range Rover kan o. Bákan náà ìní ó ní G-Wagon bẹ́ẹ̀ náà ló ní Lexus SUV tó jẹ́ pé bíi 36 million naira ìní wọ́n sọ pé ó rà. G-Wagon yẹn bíi 52 million naira ìná gbọ́ pé Alhaji Abbas Akande Obesere ló rà. Bákan náà ẹni ó ní Toyota Highlander eléyìí tó fi ń ṣọ̀run àjìjà. Alhaji Akande Obesere lóòótọ́ ni o olówó ni láàrin àwọn òǹkọrin fújì. Ẹnì karùn-ún Alhaji Adéwálé Àyùbá Mr Johnson fúnra ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ní Adéwálé Àyùbá o tó dẹ̀ ṣe dáadáa púpọ̀ lágboolé eré fújì lórílẹ̀‐èdè Nàìjíríà. 2020 Prado Jeep Adéwálé Àyùbá ó ní lọ́wọ́. Bákan náà ló ní Bentley tó wọ̀ tí bíi 92 million naira. Range Rover Adéwálé Àyùbá agbópo ní lọ́wọ́ o. Bákan náà Mercy ọlọ́yẹ Mercedes Benz eléyìí tí Adéwálé Àyùbá tó fi ń ṣọ̀run àjèjà. Àwọn òǹkọrin fújì yìí wọ́n lówó wọ́n rí nǹkan jáde yàtọ̀ sí pákó. Bákan náà Alhaji Alao Malaika Madiba fúnra ẹ̀. Prado Jeep Malaika ó ní ẹ̀sìn yẹn lé ní bíi 40 million naira la gbọ́ pé ó rà. Bentley ẹ̀sìn yẹn léjì bíi 70 million naira la gbọ́ pé ó rà yẹn náà. Alao Malaika ló ní Range Rover eléyìí tó fi ń ṣọ̀run àjèjà. Bákan náà ìní ó ní Range Rover Vogue eléyìí tó jẹ́ pé ìyẹn náà ó tún kún àwọn ọkọ rẹ̀. Ó ra ọkọ̀ fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó kọ́lé fún wọn. Bákan náà King Dr Saheed Òṣùpá ọba ńlá fúnra ẹ̀ ọba orin fúnra ẹ̀. Saheed Òṣùpá òun náà ó fẹ́ràn ọkọ̀ púpọ̀ oríṣiríṣi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìní ọba orin ló fi ń ṣiṣẹ́ káàkiri tẹ́ ẹ̀ bá gbàgbé. Gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó fún King Dr Saheed Òṣùpá náà ní Prado Jeep kan irú eléyìí tó fún Táyé Currency níjó ní èyí. Saheed Òṣùpá ó ní Mercedes Benz eléyìí ó ní Prado. Saheed Òṣùpá ó ní mọ́tò Kia eléyìí tó jẹ́ pé gbogbo ẹ̀ inú gáràjì rẹ̀ ó kún fún ọkọ̀ ní Mercedes Benz tó ń ṣe dáadáa púpọ̀. Saheed Òṣùpá ó ń lò ó máa jayé ọlọ́ba rẹ̀ lọ́jàre King Dr Saheed Òṣùpá. Alhaji Wasiu Alabi Pasuma Wonder ọ̀gá ńlá gbogbo fújì káàfàtà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Paso ó fẹ́ràn fàájì púpọ̀. Alhaji Wasiu Alabi Pasuma Wonder òun náà ó ní Prado SUV o eléyìí tó jẹ́ gbọ́n ṣe dáadáa. Paso ó ní Range Rover. Paso ó ní G-Wagon eléyìí tá a gbọ́ pé 50 million naira ní Alhaji ló ra mọ́tò náà. Tẹ́ ẹ bá gbàgbé ọmọ Jeep yóò ní àwọn ọkọ̀ ó ń bẹ lọ́wọ́ Paso tó ń ṣe dáadáa. K1 the ultimate ọba gbogbo wọn. Toyota Sienna eléyìí tó jẹ́ ti K1 the ultimate ó ń bẹ o eléyìí tó jẹ́ pé bàbá wọn fi ń ṣọ̀nà àjìjà káàkiri ni. Mercedes Benz Mercy ọlọ́yẹ eléyìí tó ń ṣe dáadáa. K1 ó ní Bentley ó ní 75 million naira tẹ́ ẹ̀ bá gbàgbé ọkọ̀ K1. Bákan náà Lexus K1 ó fi ń jayé. Rolls Royce ó fi ń jayé. K1 the ultimate ó ní Hilux eléyìí tó jẹ́ pé ó ń gbé kiri. K1 the ultimate máa jayé ọlọ́ba lọ.
ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin fújì yìí ló jẹ́ pé wọ́n ń jayé púpọ̀. Ayé tẹ̀ ń jẹ yìí kò ní di ìyà mọ́ yín lára o. Ẹ jayé pé ẹ máa lówó lọ sọ wájú ni ẹ ní dèrò ẹ̀yìn. lẹ́bẹ̀ẹ́ o ẹ kú kalẹ̀.